Ahmadu Gumi. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbé bàbá yìí ṣépè, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbé bàbá yìí ní báńdíìtì, ẹni láti lọ túbọ̀ fún Ọlọ́run Ọba torí wípé ọ̀pọ̀ nǹkan ni kò yé wa, ẹni tí kò yé wa ó pọ̀ ju tó yé wa lọ. Mo sì sọ fún wa pé tọ́wọ́ bá dọ̀rọ̀ ogun, ẹni tí ò bá bá wọn lọ sójú ogun rí kó má dá sí tí wọ́n ń ṣe lójú ogun. Bàbá Ahmadu Gumi sábà pé rìtáyà sójà ni wá, sójà tó rìtáyà ni bàbá Ahmadu Gumi. Bàbá Ahmadu Gumi medical doctor ni, ìgbà tó tún di medical doctor ó tún wà lè ṣe PhD nínú sẹ̀ríà. Bàbá Ahmadu Gumi èé ṣe ẹni tí èèyàn lè sọ fún lórílẹ̀-èdè Nàìjíríà wípé ọmọ ta ni ọ́. Bàbá Ahmadu Gumi ò rí báyẹn. Kódà nínú ẹni tó yẹ kí ìjọba fún ní oyè lórí ọ̀rọ̀ bí ìlú ó ṣe dá, òun ni bàbá Ahmadu Gumi wà. Bóun ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Nínú ogun, gbogbo ibi tí wọ́n bá ti ń jagun láyé, wọn a máa nídìí àwọn tí wọ́n ń pè ní negotiator. Ọ̀nà mẹ́ta lógun pín sí. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé èèyàn méjì ń jà, ká pé ìjọba àtàwọn tó fẹ́ dà lóru. Ọwọ́ ìjọba ó dun àwọn tí wọ́n fẹ́ dà lóru. Nírú bíbẹ̀ yẹn, wọn ò kí ń béèrè tí wọ́n pè ní negotiator, ẹni tí ó bá wa pẹ̀tù sọ̀rọ̀, nídìí ẹ̀. Fìjọba lẹ́ẹ̀kan fún ọmọ yanjú ayé wọn lọ ni. Ó dùn wọn lọ́wọ́ bàbá ẹ̀ tó láṣẹ Ọlọ́run ni wípé àwọn tí wọ́n bá ń dà lóru kí ìjọba dìde sí wọn kó pa wọn, kó fìyà jẹ wọn, kó bà tiwọn jẹ́. Ọlọ́run wà pẹ̀lú ìjọba. Ìyẹn ọkùnrin kan nìyẹn. Ìyẹn ogun ẹlẹ́kejì ni wípé wọ́n fẹ́ da ìlú rú, ọwọ́ àwọn tó fẹ́ dà lóru, ìbọn ọwọ́ wọn ju tìjọba tí wọ́n fẹ́ gbàjọba má lọ́wọ́ lọ. Ẹgbà ọwọ́ wọn ń dun ìjọba ju bí ti ìjọba ṣe ń dun àwọn lọ. Tó bá rí bẹ́yẹn nínú gbogbo òfin ayé, kódà kò yọ sílámù kalẹ̀. I need the negotiation. Negotiation ni pé bí kìíní ṣe ń lọ yìí, tí erin méjì bá ń dà, àwọn kókó bẹ̀, àwọn ni wọ́n jẹ́ ìyá rẹ̀. Kí lẹ̀ ń wá ẹ̀dá pẹ̀sẹ̀ sùúrù? Gbogbo orílẹ̀-èdè ni wọ́n ti máa ṣe bẹ́ẹ̀. Bàbá Ahmadu Gumi fi ẹ̀mí rẹ̀ kalẹ̀, ó wọnú igbó lọ níbi táwọn tí wọ́n ń da orílẹ̀-èdè wà, níbi tó jẹ́ sí pé tí wọ́n bá wá pè máa tẹ́ wípé ìwọ kọ́ ló fẹ́ bá wọn sọ̀rọ̀ kọ̀ sí wọn lọ ni. Ẹlòmíì sọ pé aago mélòó lágbèrè aago mẹ́wàá, oníṣẹ́ fún òun nílọ. Ṣé aago mẹ́wàá ni Ọlọ́run kojú wa rí? Rí mẹ́nu, lè rí mẹ́pẹ́ ohun tí èèyàn lọ́bọ̀ ẹni tó ṣerú ẹ̀mí ẹ̀ ló fi kalẹ̀. Ẹ̀mí ẹ̀ ló fi kalẹ̀. Lọ́jọ́ tí bàbá yìí ó lọ dúnadúrà pẹ̀lú àwọn tí ń bayé jẹ́, Commissioner of Police Kaduna tẹ̀lé, Deputy Inspector General of Police tẹ̀lé, aṣojú gọ́ọ̀mẹ̀ntì Kaduna tẹ̀lé. Bàbá yìí wá gbé Kùránì dání wípé Mùsùlùmí làwọn tí ń bayé jẹ́ yìí. A sọ fún wọn pé tí wọ́n sì wà ní Islam, bàbá wà ní Islam, a fọ̀rọ̀ náà ń bá wọn sọ̀rọ̀, a gba ìbọn lọ́wọ́ wọn tá a bá ń bọ̀ wálé. Ní ọjọ́ tí wọ́n lọ ṣe ìdúnadúrà, àwọn bandits tí wọ́n wà ń bẹ̀ wọ́n tó 600. Àwọn tí wọ́n gba ìbọn lọ́wọ́ wọn tó 300. Àwọn tó kù ní àwọn onígbé bàtàlẹ̀ àwọn máa ronú sí. Ó kò lè ṣe wá sí fún wa kó sọ pé kásáyé máa gba wá sí báwọn. Kódà nẹ́bí kan kò rí bẹ́ńgà yẹ. Àwọn 300 wọ́n gba ìbọn lọ́wọ́ ọmọ níbi wá sí nígbà intense yẹ ẹ̀ ní pàdé Ọlọ́run bá dáadáa. Ẹ̀ ní bọ́ lọ́wọ́ bá ń lé irun yóò ní di gbígbà. Wọ́n àti sí wọ̀ wọ́n lára, wọ́n kó ìbọn 300 kalẹ̀. Kí wọ́n lẹ́sẹ̀ bàbá Gumi. Ẹsẹ̀ rẹ̀ ni wípé àwọn tí ń pa àwọn èèyàn ẹ̀ ń jókòó pẹ̀lú wọn. Ọ̀pọ̀ wa aláìmọ̀ ni wa. Látọjọ́ tá a ti ń ta bí wọ́n ń pa àwọn èèyàn, ṣé pípa àwọn èèyàn wá dúró ni. Àwọn tí ń pa àwọn èèyàn yí agbára wọn ju tìjọba lọ, ẹ̀já tó gbọ́ra wọn jẹ́. Agbára wọn ó ju tìjọba lọ. Tí agbára ọ̀tá yẹn bá ju tèèyàn lọ, kéèyàn jókòó pẹ̀lú ẹ̀ ìjókòó àlàáfíà, pé dákun kí ló fẹ́ sí mi. Tó bá bẹ̀rẹ̀ láti rán àlàáfíà, kò ta kọ̀ọ̀rọ̀ náà wọn bá. Wà ní táwọn fún wa tẹ́sà wọn tẹ́sà fa iná lọ́wọ́ àgàfóró rahim. Àfojú fún yẹn tó ti kú ni. Bí ò bá kúkú bandit yóò kúkú nǹkan míì. Àwọn tí wọ́n ti lọ káwọn tí a fẹ́ kí wọ́n lọ kí òǹkà wọn tún wà pọ̀ á ní láti ṣiṣẹ́ lé lórí. Torí tí ó bàjẹ́ ti bàjẹ́, èyí tí ò tí bàjẹ́ òun ni Ọlọ́run bí wá tàbá ṣiṣẹ́ lé lórí. Àwa ṣe ìbanilókọjẹ́ tó pọ̀ fún bàbá yìí. Wọ́n ba ọkọ̀ bàbá yìí jẹ́ débi pé bí agbádá yẹn bá ka agbádá rẹ̀ lásán, ó dàbẹ̀ sálámà síra yín. Ìwọ tágbádá rẹ̀ kan ti bàbá yìí wọ́n náà ti wọ wàhálà. Ìwà àìmọ̀ àtẹni tí òun máa ti ń lọ nínú òdòdó lẹ́yìn. Kútúbà, mímbàrí, orientation ló gbọ́dọ̀ jẹ́. Ní tí ò bá yé wa nínú tá ń dá sí tó lè kó bẹ́sìn wa ká ṣàlàyé fún wa. Ogun ó yàtọ̀ sí gàrí àti kúlíkúlí. Ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n bá gbé ìbọn fún ẹlòmíì, tó bá rí àwọn tí ń yin ìbọn gbogbo tí wọ́n kọ́ bí ó ṣe ìbọn yóò gbàgbé mi. Kí à ń fogún pé àwọn tí wọ́n lọ ń pàdé àwọn báńdíìtì yìí àdúrà lábàṣe fún wa torí ìbọn tó wà lọ́wọ́ àwọn báńdíìtì ju tiwọn lọ. Àwọn ìbọn tó lè pààyàn mẹ́wàá lẹ́ẹ̀kan náà àti ìbọn tó yàn máa kì ní 5 minutes. Èwo ló ju àwọn ọlọ́run méjèèjì? Ló fà tó fi já sí pé nígbà míì bí àwọn ọmọ ogun bá gbọ́ pé wọ́n ti fẹ́ súnmọ́ wọ́n withdraw àwọn náà sá lọ. Kìí ṣe pé wọ́n ń ṣèṣì sá lọ wọ́n gbẹ̀mí wọn sá ni wípé àwọn ò lè fẹ̀mí àwọn alẹ́ fún orílẹ̀-èdè tí wọn ò ní tọ́jú ìyàwó àtọ́ba wọn. So akọ̀wé àrò wípé ọlọ́pàá ń lọ ojú ìṣẹ́jú mẹ́wàá lọ ni wọ́n dé ọlọ́pàá mọ̀ pé wọ́n bọ̀ wọ́n sáfẹ́ bí wọ́n ní. Tí wọ́n wá para wọn ni nígbà tí wọ́n mọ̀ pé tó wà lọ́wọ́ àwọn tó tó wà lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń bọ̀ wá. So tí nǹkan bá ti rí báyìí àti ká jókòó àlàáfíà tí wọ́n náà bá máa báńdíìtì wá sọ fáwọn ìjọba ikú tọ̀ àmọ́ ń pàdé àwọn kan ní wọn lọ́dà èmi báyìí kódà mo ti dáwọn sọ̀rọ̀ wọ́n ní ká mú èèyàn mẹ́ta dání kájọ wá sọ̀rọ̀ iṣẹ́ ládá tó gbà ládá ní lórí ni iṣẹ́ ládá ni tó ti yé báwọn. Tí èèyàn bá fẹ́ mọ tí bàbá Gumi ṣe bó ṣe tó mo ti ní experience tí bàbá Gumi rí kódà tí wọ́n sọ wípé mo tọ̀ sára lọ́jọ́ yìí nígbà
mo lọ sí lecture ní Èkó mo wá dúró ṣe itikaf ní dákọ̀ mọ́sálásí náà àmọ́ mọ́sálásí tó gbajúmọ̀ ní Èkó ni ìgbà tí wọ́n wá dé itikaf wọ́n wá gbé wáàsí fún mi ọ̀rọ̀ yìí ti tó 2011 lọ́rọ̀ tí mo ń sọ yìí àsìkò tí wàhálà Boko Haram ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti bọ́ǹbù sí ara káàkiri àsìkò tí mo ń sọ lásìkò yìí ó ní agbára lásìkò yìí mo wá sí lecture ní ìrọ̀lẹ́ ọjọ́ kan ẹnìkan wá béèrè ọ̀rọ̀ Boko Haram lọ́wọ́ mi nígbà pé n ti ń lọ lọ́wọ́ mi sẹ́yìn tí Islam sọ nígbà Boko Haram kò sì dáhùn tọ́ àsìkò sínú tó mọ́sálásí yẹn ní òkè sóró àwọn méjì kan bẹ àmọ́ wọn lọ síbẹ̀ torí bẹ́ẹ̀ dá ibẹ̀ láti lọ jẹun ní ọkùnrin Haúsá kan ó ní irun gbà ó bá wá bá mi bẹ̀ ó lóun fẹ́ rí mi mo ní kó mo sẹ̀rọ̀ kó fẹ́ béèrè béèrè sí mo ní kó máa béèrè ó ní ó wà confidential ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé òun fẹ́ jẹ́ kí ó kúrò lọ́dọ̀ mi mo wá jẹ́ ìwọ̀n náà ó bá sọ pé malam I'm a member of Boko Haram mo kọ́kọ́ wò pé ṣé kí n fò láti orí òkè sọ́rọ̀ òní pé mo wò pé suicide ńlá nílé mo ń gbà báyìí wọ́n fi ọwọ́ ó fi ń kàmí láyà pé kí n fọkàn bá lẹ kò sí ìkàrà sí fóun náà yìí ìgbọ́n tí sọ máa mọ̀ ń kàn báyìí nígbà tí ìfowósowó tó mi ìtọ́ ti ń jáde kí ẹnìkan wá lọ sínú igbó torí ìlú rẹ̀ kó lọ bá wọn bá dìtì sọ̀rọ̀ ká wá sọ aláburú àbà ẹja bẹ̀rù Ọlọ́run ẹni tí bá ń ṣe ń tàn lè ṣe nínú ìfi ẹ̀mí lakú ó yẹ ká mọ̀ wípé kò yẹ ká wà náà tí wọ́n bá ṣépè fún àlàáfíà ìlú làwọn náà ń wá bó bá ti pé agbára ìjọba káwọn ènìyàn àwọn náà ní síbẹ̀ ní táwọn náà sọ ní pé ẹ máa pa àwọn ọmọkùnrin wa ṣùgbọ́n kí lẹ́sẹ̀ wọn ẹ̀sẹ̀ wọn ni pé wọ́n ń gbẹnu wọn sọ̀rọ̀ nínú òfin ìpẹ̀tù sí ìjà ní gbogbo àgbáyé òfin ìpẹ̀tù sí ìjà ń béèrè fún wípé ẹni tí bá ń parí ìjà kò gbọdọ̀ máa jáde kó máa bú ẹnìkan ọjọ́ tí Gumi bá jáde tí ń sọ fáwọn báńdíìtì elérígbó ni wọ́n ó ti wà disqualify láti lọ jókòó pẹ̀lú wọn bí ṣe ń ṣe náà ló ṣe yẹ kó máa ṣe kó lè máa ráǹfààní àti máa jókòó pẹ̀lú wọn kìí ṣe pé gbogbo tí ń sọ dáńtẹ́nu ẹ̀ ń gbà mí àmọ́ ẹja pé wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà lọ àwọn ọmọ yìí ẹ̀yin lẹ́sọ̀ wọ́n ti bẹ́ẹ̀ o ẹ̀sẹ̀ tó yẹ kẹ́ ẹ ṣe fún wọn gẹ́gẹ́ bí ìjọba dé o àwọn ọmọ yìí ò ní títí o àwọn ọmọ yìí ti dẹranko sínú igbó o ẹ fún wọn ní tí ọmọ ènìyàn máa ń ní lásìkò tá a wà nínú igbó tí wọ́n wà kí wọ́n lè máa hùwà bí ọmọ ènìyàn ní tí Gumi sọ nìyẹn báwọn náà bá ń gbọ́ tó ní wọ́n máa ń gbọ́ rédíò kí ni wọ́n máa ṣe inú wọn máa dùn wípé bàbá yìí ti ń fáyà wọn bó bá tún sọ pọ́sẹ̀ tí ń bọ̀ òun bọ̀ wọn lẹ kó èèyàn 100 ẹ dákun ẹ fi wọn lẹ iye báyìí ní kẹ́ bá wọn sọ fún ìjọba pàgbà lọ́wọ́ wọn bí ò bá ṣe bẹ́ẹ̀ kò ní láǹfààní àti jókòó pẹ̀lú wọn mọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹni tá à ń sọ yìí wọ́n sì mọ nǹkan tí wọ́n ń ṣe sòtórí náà ẹja mọ̀ wípé ní tí wọ́n ń ṣe òta kò fi nǹkan ní gbogbo òfin ayé negotiator ni wọ́n máa ń pè wọ́n láwọn àsìkò kan wọ́n ń pè ìyá kan ní ìyá Boko Haram obìnrin ni lọ́ọ̀yà sì ni ìyá Boko Haram inú Sambisa tí àwọn Boko Haram wà ìyá máa wọ bẹ̀ tí bá sì ń bọ̀ màmá oyoyo làwọn Boko Haram mọ̀ sọ wọ́n sì lídìí ẹ̀ lọ́dọ̀ olórí Boko Haram tí kankan ò ní ṣe òun ní máa ń jíṣẹ́ ìjọba fáwọn Boko Haram òun ní sì máa ń jíṣẹ́ Boko Haram fáwọn ìjọba ó sì ṣe bẹ́ẹ̀ ó gba àìmọye àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí Boko Haram jí gbé ìjọba ń lò kó lọ bá wọn irú wọn ò gbọdọ̀ má sí níbi ìlú tógun bá wà ẹni tó lè wọ ọ̀dọ̀ ikọ̀ kan láti sọ fún wa wípé tí ikọ̀ báyìí tí wọ́n ń sọ ni ẹ ṣe sùúrù fúnra yín àwọn tó bá wá rí báyìí wọn ò sí pé kọ́ máa wá jáde kí wọ́n máa bú ikọ̀ tí wọ́n fẹ́ jẹ́ kó ṣe sùúrù kí wọ́n máa bú níta gbangba bó ṣe yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe ń ṣe yẹn wọ́n máa sọ tí wọ́n bá wí fún wọn pé àwọn ọmọ yìí ẹ̀yin lẹ ṣàbòsí wọn ẹ̀yin lẹ sọ wọ́n di tí wọ́n dà bó ṣe yẹ kí wọ́n máa ṣe náà nìyẹn kí wọ́n lè máa láǹfààní àti lè jókòó pẹ̀lú wọn. Abi Allah subhanahu wa ta'ala